Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ní ìkànnì Ajẹ́rà Màlífà TV. Ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ fi ń gbọ́ wá ò ní di. A ní dolódì lẹ́yìn ara wa lágbára Ọlọ́run Ọba. Ẹni tí tiẹ̀ ti jóná ò ní kúná mọ́ tiwa láṣẹ Èdùmàrè. A ní ṣìṣe, a ní ṣìrìn, a dẹ̀ ní ṣílẹ̀tẹ̀ ọlá àjẹkùn ìṣù Ọlọ́run. Ọ̀dọ́kùnrin tẹ́ ń wò lójú amóhùnmáwòrán yìí, òun ni wọ́n porúkọ rẹ̀ ní Ògúnbọ̀dé Quadri Adédàmọ́lá. Wọ́n ní ó jẹ́ ọmọ ọdún méjìdínlọ́gbọ̀n. Eléyìí tí wọ́n sọ wípé wọ́n ti ń wá nílé wọn láti nǹkan bíi ọjọ́ kẹrìndínlógún oṣù kínní ọdún 2025 tá a wà ní inú rẹ̀ yìí. Ọ̀dọ́kùnrin yìí ni wọ́n ní ó kàwé gboyè ìyẹn Political Science Education Department ní ìpínlẹ̀ Èkó, Political Science Education Department of Lagos State University ní ọdún 2024. Wọ́n ló tún jẹ́ aláṣẹ àpàṣẹ ilé iṣẹ́ eléyìí tí a mọ̀ sí Ọlá Edu Consultancy. Wọ́n ní eléyìí tó jẹ́ ilé iṣẹ́ aládàáni èyí tí ó ń ṣiṣẹ́ ní inú agbègbè ilé ẹ̀kọ́ gíga fásitì LASU. Gẹ́gẹ́ bí wọ́n ṣe fìròyìn léde, wọ́n ní ọjọ́ kẹrìndínlógún yìí ló jẹ́ wípé ìpòrúurú ọkàn wà láàrin ẹbí rẹ̀ níbi tí wọ́n ti ń béèrè lọ́wọ́ ará àti ọ̀rẹ́ pé ẹ jọ̀ọ́ ṣé ẹ bá wa rí Ògúnbọ̀dé, ṣé ẹ bá wa rí Ògúnbọ̀dé. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí wọ́n ní àfẹ́sọ́nà obìnrin rẹ̀ bó ṣe sọ wípé nígbà tóun pè kẹ́yìn ó sọ wípé òun wà nínú ìjọ ìyẹn CCC Ìlérí Olúwa Parish LASU 2 pé tóun bá ṣe tán òun ó pe òun padà. Wọ́n ní ọ̀rọ̀ tí òun àti àfẹ́sọ́nà obìnrin rẹ̀ tí wọ́n jọ sọ kẹ́yìn nìyẹn. Ṣùgbọ́n wọ́n ní nígbà tí àwọn ọlọ́pàá tí wọ́n lọ sílé ìjọsìn ìyẹn tí wọ́n mọ̀ sí CCC Ìlérí Olúwa Parish LASU 2 yìí, níbẹ̀ ni wọ́n ti béèrè lọ́wọ́ olùṣọ́ àgùntàn bẹ̀ wípé ẹ kú dédé àkókò yìí, ẹ jọ̀ọ́ à ń béèrè ọ̀dọ́kùnrin tí orúkọ rẹ̀ ń jẹ́ Ògúnbọ̀dé Quadri Adédàmọ́lá yìí. Wọ́n ní olùṣọ́ sọ pé rárá o, òun ò tiẹ̀ tí ì fojú òun kàn láti bí ọjọ́ mélòó kan sẹ́yìn, òun ò mọ ibi tó wà, pé ó ti pẹ́ tí òun ti rí. Wọ́n ní nínú iṣẹ́ ìwádìí eléyìí tí iléeṣẹ́ ọlọ́pàá tí wọ́n tẹ̀síwájú tí wọ́n ṣe níbẹ̀ ni wọ́n ti rí wípé ṣé ẹ rí nínú ìyẹn àpò ilé ìfowópamọ́ titi Adédàmọ́lá ló jẹ́ wípé owó kan jáde nínú àpò ìfowópamọ́ náà yẹn ní báǹkì rẹ̀, owó tó tó 1.5 million naira. Wọ́n ní owó yìí wọ́n wọ́ láti àkáǹtì Adédàmọ́lá yìí lọ sínú àkáǹtì olùṣọ́ àgùntàn yìí àti ọmọ olùṣọ́ àgùntàn àti àwọn míì ni wọ́n wọ́ owó náà ní ọlọ́kan-ò-jọ̀kan sínú rẹ̀. Shepherd Superintendent Evangelist Wèpétójì Bàbániyàn ni wọ́n sọ wípé ó ṣẹ́délẹ̀ pé irọ́ o, pé òun alóhùn ò rí ọmọ, báwo ló ṣe máa wà lákáǹtì òun ò rí nǹkan kan tó jọ mọ́ bẹ́ẹ̀. Wọ́n ní nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá wá fi ẹ̀rí owó eléyìí tí wọ́n wọ́ kúrò nínú àkáǹtì ọmọ Adédàmọ́lá yìí wọn ìyẹn Superintendent Evangelist Wèpétójì yìí ní ọwọ́ Superintendent bá bọ́ ló bá níyẹn òótọ́ ni owó ọpẹ́ òun ni Adédàmọ́lá yìí ló fi ránṣẹ́ ìyẹn gẹ́gẹ́ fún wípé ó fún ilé ìjọsìn. Tá a bá gbàgbé wọ́n ti béèrè lọ́wọ́ olùṣọ́ àgùntàn yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé àwọn ń wá ní ọ̀dọ́kùnrin Ògúnbọ̀dé Quadri Adédàmọ́lá yìí, eléyìí tí Superintendent Evangelist Wèpétójì yìí sọ wípé òun ò rí, ó ti pẹ́ tí òun ti rí. Wọ́n ní pẹ̀lú iṣẹ́ ìwádìí àwọn ọlọ́pàá padà bá òkú ọ̀dọ́kùnrin náà nínú ilé ìjọsìn. Wọ́n ní nígbà tí wọ́n débi tí wọ́n sin Adédàmọ́lá sí, wọ́n bá ìbọn, àáké àti ọ̀pọ̀lọpọ̀ ohun eléyìí tó jẹ́ pé wọ́n lò láti fi gbẹ̀mí lẹ́nu Adédàmọ́lá nílé ìjọsìn olùṣọ́ àgùntàn yìí, eléyìí tí wọ́n sọ wípé ó jẹ́ ti ìjọ CCC Ìlérí Olúwa Parish LASU 2. Ìbéèrè kan rèé ló sọ dosọ́kàn tèmi pé ta ni ká dúró dè, ta ni ká sá fún? Nígbà tí ilé ìjọsìn ò bá ti jẹ́ ibi tá a lè fara tì sí mọ́ níbo ló kù? Ilé alásàlátù ọ̀dọ̀ àáfà ó ti kúrò níbi tó jẹ́ pàkànlé rẹpẹtẹ sí, ta ni ká dúró dè? Ṣé kìí ṣe wípé òpin ayé ti ń dé báyìí? Ta ni ká fọkàn tán ná? Ta ni ká tiẹ̀ kanlẹ̀kùn ẹ̀ tó jẹ́ pa lè sùn lọ́dọ̀ rẹ̀ a lè hanrun? Ẹ jẹ́ kí n máa gbé oríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà pé wọ́n kú iṣẹ́ takuntakun, nítorí wípé ẹnikẹ́ni ò mọ ohun tó ṣeé ṣe kó dá ọ̀dọ́kùnrin yìí àti olùṣọ́ àgùntàn yìí pọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí òye tèmi, mo fẹ́ẹ̀ lè sọ wípé ṣé kìí ṣe wípé nǹkan kan ti dà wọ́n pọ̀ lábẹ́nú, bóyá tí ọ̀dọ́kùnrin yìí mi ò mọ̀, bóyá ni mo wí, bóyá tí ọ̀dọ́kùnrin yìí fẹ́ sáré olóyìnbó máa pè ní ó fẹ́ outsmart olùṣọ́ àgùntàn yìí. Ṣùgbọ́n tó bá tiẹ̀ wá jẹ́ bẹ́ẹ̀, ṣé kí olùṣọ́ àgùntàn yẹn wá gbẹ̀mí lẹ́nu ọ̀dọ́kùnrin yìí ṣóhun gangan ló tọ́ ni? Àbí kó fìjà fọ́lọ́run ọba jà? Nítorí mo fẹ́ẹ̀ rò wípé tí ò bá sí nǹkan kan láàrin àwọn méjèèjì, kí ló lè fa pípa nípa dákẹ́
rọ́rọ́ eléyìí tó pa àti pé gan-an 1.5 million naira tí wọ́n sọ wípé ẹni tó jẹ́ olùṣọ́ àgùntàn ìyẹn ìjọ CCC Ìlérí Olúwa Parish LASUTU yìí ó gbà sínú àpò ìfowópamọ́ rẹ̀ pẹ̀lú àpò ìfowópamọ́ tọmọ rẹ̀. Kí ni a lè sọ wípé ó wà nídìí ọ̀rọ̀ yìí? Ẹ jẹ́ kí n máa sọ pé lábẹ́ bó ti wù kó rí àníkú fọ̀táyọ̀ o, mo bẹ̀ Ọlọ́run nínú àánú ẹ̀ kó dákun dábọ̀ ṣe rí gbogbo wa pátápátá ẹ má jà gbọ́kànlé ẹnikẹ́ni yàtọ̀ sí Ọlọ́run ọba tó dá wa. Ọlọ́run ọba ti gbọ́ máa jíyìn fún lọ́jọ́ kẹyìn torí nígbà tí ilé ìjọsìn bá jẹ́ ibi tó jẹ́ wípé a lè sùn ká ọrùn mọ́, níbo gangan la fẹ́ faratì, níbo gangan la fẹ́ fẹ̀dọ̀ lórí òróǹro sí. Iléeṣẹ́ ọlọ́pàá ní bí wọ́n ṣe béèrè pé àṣẹ ẹ bá wa rí lágbájá olóhùn ọpẹ́lọpẹ́ ọ̀rẹ́bìnrin ọ̀dọ́kùnrin Ògúnbọ̀dé Quadri Adédàmọ́lá yìí tó sọ wípé òun mà pé kẹ́ ẹ. Ó sọ fún òun wípé òun wà ní ilé ìjọsìn o, ìyẹn ilé ìjọsìn tó jẹ́ ti CCC Ìlérí Olúwa Parish LASUTU yìí, òun ó pe òun padà. Látìgbà náà ni kò sì ti gbọ́ ohùn lẹ́nu ẹ̀ mọ́. Ẹ jẹ́ kí n tún máa fi àkókò sọ fún wa pé ẹjọ́ lábẹ́ bó ti wù kó rí ẹ mọ̀ pé lóòrèkóòrè lèmi máa ń tẹnumọ́ ní ìkànnì Ajára Màlífà TV pé ẹ jẹ́ ká rí dájú wípé à ń sọ bí tá à ń lọ fún àwọn èèyàn wa. Ẹ má jà kàn máa sọ pé a fẹ́ jáde àkàn jáde ní ti ẹ rí dájú pé ẹ̀ ń dágbére fáwọn èèyàn pé lágbájá mo fẹ́ lọ, kódà tó bá ṣeé ṣe gan ẹ̀rọ ìbánisọ̀rọ̀ onítọ̀hún ẹ pín in síbẹ̀. Ẹ jẹ́ kí ẹni kó bá yín ṣàtẹ̀pẹ́ gbọ́ ọ̀rẹ́ mi lòun ń bọ̀ lọ́dọ̀ yín, àbúrò mi lòun ń bọ̀ lọ́dọ̀ yín, òun ló fún mi nọ́mbà yín pé kí n pè yín, torí pé eléyìí á jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ìwà láabi kó dínkù. Olùṣọ́ àgùntàn mọ̀ wípé ọ̀dọ́kùnrin yìí ó ti sọ fún àfẹ́sọ́nà rẹ̀ pé òun ń bọ̀ lọ́dọ̀ òun. Mo mọ̀ wípé tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó ṣeé ṣe kó má ṣekú pa ìyẹn ọ̀dọ́kùnrin Adédàmọ́lá yìí. Lágbára Ọlọ́run ọba àní dààmú, ẹrù tálábíàmọ kì í tú wọn ní sọ sẹ́ẹ̀dẹ̀ tèmi tí wọ́n ní gbé káwa mọ́lé láṣẹ Èdùmàrè. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ rèé tẹ́yin darapọ̀ mọ́ ní ìkànnì Ajára Màlífà TV, subscribe sí ìkànnì yìí, ẹ hàn notification button, ẹ like, comment, ẹ bá wa share fún ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kí wọ́n lè láǹfààní láti máa kọ́ ẹ̀kọ́ mọ́ ẹ̀kọ́ àti ọgbọ́n tí wọ́n ti ní. Torí pé tá a bá ríyàn àwa lólobó, tá a bá nìkan kan tó ń sọ wájú nígbà míì ó ṣeé ṣe káwa fúnra gan ká máa lékún lọ́gbọ́n. Ẹ ṣé ẹ kú ìfẹ́ o, Ọlọ́run nínú àánú nípa náà fi kí lójú ìwòye ti yín gan. Ẹ jẹ́ ká pàdé ní comment section. Ẹ ṣeun. Ẹ tẹ́tí sí ìkéde yìí. Ǹjẹ́ èyí náà ti gbọ́ nípa ọ̀nà míì tí a lè gbà rí iná mọ̀nàmọ́ná tí kò kì í sí lo epo, ìyẹn ni sólà àti inverter. Ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n mọyì sólà àti inverter kì í fi ṣeré. Bákan náà wọ́n mọ̀ pé ó máa ń mú kí owó tí èèyàn ná dínkù lọ́pọ̀lọpọ̀. Ẹ wá gbọ́ o, Thompson Technology Production ti ṣetán láti bá yín ṣe àtòpọ̀ sólà tàbí inverter. Ó wà ní oríṣiríṣi èyí tẹ́ ẹ bá fẹ́. Bí ẹ bá fẹ́ ní ńlá ó ń bẹ, bí ẹ sì fẹ́ èyí tó jẹ́ kékeré láti gbé yàrá kan, yàrá méjì, yàrá mẹ́ta, odidi ilé wọ́n lè tó papọ̀ fún yín ní owó tí ò sì gani lára. Ẹ ṣe kàn sí Thompson Technology Productions. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn rèé 0810 502 0353 0810 502 0353.